ẹ̀rọ ìléwọ́ tẹ́ ẹ lè pè wọ́n sí ni 0815-830-1855 0815-830-1855 ohun tí màá wá dá consult wà fún ni nídìí òṣèlú tí gbọ́ngbọ́n sì ká sí i. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضحا سري إلهي بينهم وكن لي يا مولاي في موقف الحشر وكن لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار آمين. Adọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala, alhamdulillah. Atọrọ kí á ti gẹ̀ fún aṣáájú ẹ̀dá annabi wa Muhammadin sallallahu alaihi wasallam, àtàwọn ará ilé annabi, àtàwọn sọ̀hábà rẹ̀, àti gbogbo àwa tá ń gbìyànjú lójú annabi sallallahu alaihi wasallam náà tí di ọjọ́ gbéǹde alkiyama. A kí ra wa sí orí ètò yín, ètò wa, ètò Mawadda, tí a ti ń bára wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ lọ́kọláya àti nípa ìdílé mùsùlùmí lápapọ̀. Abẹ́lọ́run ọba àlékiọlá kó má ṣàṣe àlékún dáadáa fún wa, kó ṣe ìdílé ẹnìkọ̀ọ̀kan wa nídìílé aláyọ̀. A gbé kíkí wa àti àdúrà wa, a gbé látòrí ẹni tọ́lọ́run ọba àlékiọlá fi ṣe ọ̀gángan tò yìí tí wọ́n ń so onígbọ̀wọ́ rẹ̀. Abẹ́lọ́run ọba àlékiọlá kó bá ṣàlékún dáadáa fún wọn. Àwọn bí wọn méjèèjì tí wọ́n ń bẹ níwájú Ọlọ́run ọba àlékiọlá bí Allah subhanahu wa ta'ala kó bá wa kẹ́ wọn, kó sì bá wa kẹ́ gbogbo àwọn òkú mùsùlùmí náà lọ́kùnrin wọn àti lóbìnrin wọn. Abẹ́lọ́run ọba àlékiọlá fún gbogbo etí tí ń gbọ́ wa àti gbogbo ojú tí ń wò wá, gbogbo tó ti dáná àlámọ̀rí kálukú wa kọ́lọ́run kó má jẹ́ ó bàjẹ́. Èyí tó kù díẹ̀ káàtó níbẹ̀ tí a ń rawọ́ rabẹ̀ sọ́lọ́run ọba àlékiọlá nípa rẹ̀, àbí Allah subhanahu wa ta'ala kó má ṣàjẹ́ kí ó rí bí kálukú wa ṣe ń fẹ́. Pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ọba àlékiọlá lálẹ́ tèní, pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba, èmi ọmọ ìyá yín Sheikh Abdulsalam Aladodo pẹ̀lú àwọn àfáwà Sheikh Saad Sarumi lájọ wà lórí ètò lálẹ́ yìí tí a máa bá ètò lọ pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ọba. Àbí Allah subhanahu wa ta'ala àwọn ustaz àwọn barista wa Ibn Abdullah Sudaisi Alilori, àbí Ọlọ́run ọba àlékiọlá kó bá ṣàlékún dáadáa fún wọn. Gbogbo ibi tán wà, àbí Ọlọ́run ọba àlékiọlá kó bá ṣàlékún oore wọn, ogun tó dáná àlámọ̀rí wọn kọ́lọ́run kó má jẹ́ ó bàjẹ́. Èyí táwọn náà ra ọ̀rọ̀ abẹ̀ sọ́lọ́run ọba kọ́lọ́run kó tún ṣe é fún àwọn, àbí Ọlọ́run ọba àlékiọlá kó má ṣe bá ṣe fún wọn. Bihawlihi wa quwwatihi wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, òun ni àwọn sheikh wa bá wa sọ̀rọ̀ nínú tírà Bulugul Maram min Adillatil Ahkam, tí wọ́n sì ń sọ̀rọ̀ lórí kìtàbù nikah, abala kìtàbù nikah òun náà la wà. So wọ́n ti wá parí ń tàn bá lọ nínú ọ̀rọ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ọba lọ́sẹ̀ tèní. Òun náà ni a máa gbọn báàbù mi yẹ̀wò lọ́ndà kìtàbù nikah òun náà la sì wà. Abẹ́lọ́run ọba àlékiọlá kó bá ṣe é níwọ̀n fáwọn sheikh wa. Àwa tí a gbọ́ náà kọ́lọ́run kó má jẹ́ á sì gbọ́, àwọn tí wọ́n wí fún wa náà kọ́lọ́run kó má jẹ́ kí àwọn náà sì wí. Jazakumullahu khairan.
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه بعد. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أركف الله وبا الحمد لله. إن يلا وبا تولى يتمسفون أن محمد صلى الله عليه وآله وسلم في الملأ الأعلى عند الملائكة، يعني بيتوقع الملائكة كل من محمد. آمين. السقبوا والصلاة كما بقى الصحابة كما بقى التابعين كما بقى تابع التابعين أتبوا وان تلي من أن محمد صلى الله عليه وآله وسلم في جو القيامة. آمين. آمين. pẹ̀lú ìyọ̀ndọ́ ọba subhanahu wa ta'ala ibi tí a ti tún fara tíra wa Bulugh Maram lẹ́yìn báàbù tó min adillatil ahkam tó náà ni báàbù ishratin nisa. باب عشرة النساء. tí ẹni pé ní ọ̀sẹ̀ tó lọ a ka hadithi tó ní ṣe pẹ̀lú pé Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ó mú ìdájọ́ wá pé ọkùnrin tó bá jẹ́ sí pé ó jẹ́ ẹ̀sìn inú ìwé tí ó lè ka ìwọ̀n nìyẹn. so ṣẹ̀ríà Islam gbọ́dọ̀ pé tó ń pè ní òkúbó ẹ̀hẹ́nu ṣẹ̀ríà Islam Umar ibn Khattab radiyallahu ta'ala ó ní owó ẹni báwọn kan lọ lára di odidi ọdún kan ayọ ajila sanatan kan lọ lára di ọdún kan kan mọ̀ nípa ẹ̀kọ́ tí wọ́n ká tó sì lè ṣe ẹjọ́ ajé ẹ̀mọ́ síbẹ̀. so ní pé bẹ́ẹ̀ nínú àwọn èèyàn tó pé bí ṣọ́bọ́lọ́ ṣe dá wọn ni àwọn fòsúlù sálàtà níwọ̀n wọn ni wọ̀bí àní ṣìtá sọ́yìf àti àwọn season yẹn wọ́n ní ká lọ wọn lára ká wù pé ẹlòmíì bọ́lọ̀ ṣe dá àdámà rẹ̀ àsìkò ooru ni yóò lágbára. tó bá ti dàsìkò náà ọyẹ́ kò ní jí pé so bẹ́ẹ̀ wá lọ́wọ́ sí wọn máa ń gbẹ̀fẹ́ lómi ìbẹ̀lẹ̀ jẹ́ ní òjò lẹ́lòmí iná àsìkò kí gbogbo àsìkò bẹ́ẹ̀ so bó ṣe wá rí báwọn wọn ní ká sì wò ó wò títí tí ó mọ̀ nínú kankan wò ó wò bẹ́ẹ̀. so kò gbọdọ̀ jẹ́ wípé tọkọ àtìyàwó bá ti wá wọlé tọrọ àwọn wẹ́ẹ́ lálẹ́ ẹjọ́ òun tí wàá jẹ́ pé nǹkan kan wàá dìde kò wúyẹ́ lára ọkọ nìyẹn wàá sọ pé máa bá lọ kọ́lẹ̀ lómi ń bẹ tó jẹ́ wípé bóyá nígbà tí ò ṣe é rí tí ò níyàwó kan rí bóyá ẹrù ní ń bà àbí àyà náà ní ń já àbójú náà ní ti pé bóun ni wọn ṣe wá síra àwọn sí báyìí so ẹ̀yin náà nìjẹ́ká rẹ̀ dìde rárá àti rárá àbóṣe ní kankan tó gbé sọ́kàn tí ń rò. ìfowó àwọn kan báyìí náà máa ṣe kìnnì àtúnmọ̀ fà á náà. so kéèyàn àbí bá jẹ́ ló ti ṣe kìnnì ló ti kọ́lé sí la dààmú rẹ̀ ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ lómi ò máa kéré. tí ó ní di medical attention. ìtọ́jú tó ní ṣe tó péye bá rí báwọn ni so Umar ní radiyallahu ta'ala ní gbogbo ẹ̀ náà àsìkò tí wọ́n fún ẹwọ́ ni tó yẹ pé kò lè ṣe dáadáa lórí àwọn àbẹ̀ntẹ́ pé wáyà pé ẹsẹ̀ náà òwe ni tí ò lè ta ni wọ́n ní pé odidi ọdún kan ká lọ lára di ọdún kan ẹ̀yà jẹ́ sàǹtà ká lọ lára di ọdún kan. so nísìnyí báyìí àwọn fẹ́ ka báàbù ishratin nisa báàbù yìí fẹ́ ṣàlàyé fún wa nípa ìyẹn ni pé àìṣepọ̀ lọ́kọláya bẹ́ẹ̀ yẹn ṣe máa ń lò pẹ̀lú ìyàwó yẹn nínú ilé ọkọ àti ìyàwó tẹ́jọ́ wà ẹ̀ṣẹ̀ṣẹ̀ ìyàwó ni o àbẹ́yẹ pé ẹ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bóòlù ló ṣe yẹ ká máa ṣe pẹ̀lú àwọn ìyàwó wa. ìbálò pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ sì máa ń bá obìnrin lò ọ̀nà tó ń bá ìyàwó rẹ̀ lò yìí kò dá o ọ̀nà tó ń bá ìyàwó rẹ̀ dá púpọ̀ kò tẹ̀lé láì gbèsè ń ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ ọmọ tó di àwọn ẹ̀rí rẹ̀ báàbò àìṣe wọn ni èmi pé relationship bí àdàlọ́kọ̀ náà. afọwọ́ tó wá gba hadith náà wá afọwọ́ náà ni Abi Hurairah radiyallahu ta'ala anhu àmọ́ yìí pé afọwọ́ Abi Hurairah radiyallahu ta'ala anhu àti máa ń sọ̀rọ̀ wọn àti ka ọ̀pọ̀lọpọ̀ nínú tán àti sọ̀tàn lọ́pọ̀lọpọ̀ àti sọ fún wa. ṣe yà yín so a ní láti lè sọ pé tí wọ́n rí fisiti yẹn mọ́ so a ní láti máa bọ́ sínú hadithi so àbẹ̀lẹ̀ bá kó jẹ́ àtọ̀nà wa àmín. so àfáwà Abi Hurairah radiyallahu ta'ala anhu ni qala rasulullah sallallahu alaihi wasallam mal'un man ata imra'atan min duburiha aw fi duburiha. رواه أبو داود والنسائي واللفظ له وجاله الثقات لكن أعل بالإرسال صحيح لغيره. حرفي وفصل إنسان أن محمد صلى الله عليه وسلم أبو غاني أن محمد صلى الله عليه وسلم قل ملعون من أتى امرأة في دبرها قل إني يقيني ìpínlẹ̀ ẹnìkan o ẹni ìpè ní ẹni tó lọ́wọ́ bá ṣe kí ni o tó lọ́wọ́ ń gbé jìnnà sí ìkẹ́ rẹ̀ ní. ta ló ń tọ̀? ta ló tó ń tọ̀
ẹni pé ó yẹ káwọ pé Ọlọ́run bá sọ pé lẹ́nu àná Muhammad sallallahu alaihi wasallam pé ẹnìkan o ẹni ìpè ni ẹni tí ó jìnnà sí àánú Ọlọ́run ọba ni bí tí gbogbo yẹn bá ń rà àánú Ọlọ́run ọba òun ò ní rí so mi pé Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ àdánwò kan bẹ́ẹ̀ tó fi pé ẹni wọn fi jìnnà sí àánú Ọlọ́run ọba nígbà táwọn yẹn bá ń rà àánú Ọlọ́run ọba Ànábì sọ̀rọ̀ yìí àbúrò rẹ̀ ní Ànábì ní pé mal'un man ata imra'atan fi duburiha ẹni ìpìlẹ̀ tó ṣe yí pé ata imra'atan min duburiha tó ṣàṣepọ̀ pẹ̀lú obìnrin kan imra'atan obìnrin kan so bó bá jẹ́ pé báyà ọ̀yàn lálẹ́ ni o àbóṣe lọ́nà aláàlẹ́ ni o bẹ́ẹ̀ ọ fẹ́ àwọn oṣù igi ni ó sì pẹ̀lú ìyàwó obìnrin yẹn láti pé obìnrin sáà ni àbóṣe jẹ́ pé ó kẹ́ o ọlọlẹ àwọn onínàbí náà ni ọlọ ṣèṣì náà ń bẹ ilé ìjọ ọ̀tọ̀ náà ni so àmì tó wá fẹ́ gbà tó wá fẹ́ wọlé wọn ni min duburiha níbi ẹ̀yìn ló gbà wọlé ní ibi tí ẹ̀gbin ti máa ń jáde ìgbẹ̀sẹ̀ tí ìgbẹ̀sẹ̀ ti máa ń jáde nì ibẹ̀ lọ́wọ́ ló sọ pé kí ni o ló ń fẹ́ gbà wọlé alóbìnrin ìwọlé báwọn mal'un ẹni èpè ẹni ìbínú Ọlọ́run ni sẹ́wọ̀n yìí pé nígbà míì ni ọmọ yẹn lè má mọ àwọn nǹkan kan tó fa sábà tí wọ́n lè má mọ òfin tí máa ń ṣẹlẹ̀ nínú ṣẹ̀yà Islam báyà pójú rẹ̀ dúdú ni báyà ọjà láì mọ̀kan ni so ǹjẹ́ yóò lẹ́skìsì ni pẹ̀lú àwọn àdéhùn kò ní lẹ́skìsì ìgbé kí ni àwọn ẹsẹ̀ kankan tó bóyá bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe so èèyàn máa wà nù ìbínú Ọlọ́run ọba automatically tó pé àkẹ́dẹ́ tó pé tábà ní ká má ti wo àwọn health benefit medical aspect of it wípé àwọn tó pé ọ̀nà tó pé nípa ìṣègùn táwọn àwọn onímọ̀ ìṣègùn yẹn tán sọ nípa rẹ̀ ká má ti lo aspect yẹn yá sọ ni wọ́n máa wà nínú pé ní táǹpì ní Ọlọ́run ọba sọ ni pé ẹwà náà àwọn Al-Qur'an Al-Karim sọ fún wa pé nisa'ukum harthun lakum fa'tu harthakum anna shi'tum nisa'ukum harthun lakum ó ní àwọn ìyàwó yín nisa'ukum àwọn obìnrin yín ó mú pé ẹni tí yóò sọ pé ìyàwó yín nù kí àwọn yóò bá wọn ẹni tí yóò sọ igi rẹ̀ nisa'ukum harthun lakum obìnrin tẹ́ ẹ fẹ́ abilékọ tẹ́ ẹ sọ igi rẹ̀ lọ́nà aláàlí wọ́n fi fún yín harthun lakum náà ní oko wọn ní oko ọjọ́ fún yín sẹ́yìn pé harthun yẹn tẹ́ ẹ bá ní oko gboko kò sí pàtẹ́ yẹn fẹ́ lọ ní oko yẹn tí yẹn máa bẹ̀rù kò sí pàtẹ́ yẹn yọ lọ pé èmi mọ̀ dá sojú mi ní kún wọn ní odò tó bá so ojú yẹn kún ni wọn ní kèsì kìíní kì í gbé ní lọ yóò ti mọ àwọn àṣírí rẹ̀ abẹ́ ọkọ ni yìí sábà máa ń gbé dáadáa tó kún nìkan àyà ìgbà yìí mo mọ bó ṣe rí ìgbà yìí mo mọ bó ṣe rí àwọn tó bá jó mú wẹ̀ lóòótọ́ òmùwẹ̀ tó máa odò wẹ̀ dáadáa wọn kì í sábà gbé wọn lọ sọ ni pé ó sọ pé oko rẹ̀ ní sojú rẹ̀ ní fi ń kún ní fi ń ṣeré ẹ̀dẹ́ ní ìbọn ń tọ́jú rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run fi obìnrin jọ harthu ó fi jọ gboko wọ́n ní fa'tu harthakum anna shi'tum wọ́n ní ayé wọn ṣe kí ni o ẹ wá wọlé tọ ẹ wọnú oko yín anna shi'tum bó bá ṣe wù yín ẹ rí pé ó ṣàlàyé fún wa pé bó bá ṣe wù yín ó tu wálẹ̀ tó tó bá wo tafsiru àfáwà ọmọ Abbas radiyallahu ta'ala anhu ibn Abbas radiyallahu ta'ala anhu náà sábà ní Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n jẹ́ àfáà àgbà níbi tafsiri àwọn onímọ̀ ni pé lẹ́yìn ọmọ Mas'ud radiyallahu ta'ala anhu pé Ibn Abbas ló tún kàn tábà ń sọ̀rọ̀ papẹ́ èèyàn tó ní ìmọ̀ tó lámìláka nípa ìmọ̀ tafsiri pé ìtọ́lọ̀ ń gbà lérò nítumọ̀ níyà yìí wọ́n ní ìtọ́lọ̀ ń gbà lérò nítumọ̀ níyà yìí wọ́n ní ọmọ tafsiri àkọ́kọ́ lẹ́yìn rẹ̀ wá ní afáwà Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala Ibn Abbas radiyallahu ta'ala anhu àkọ́kọ́ nípa ọmọ Mas'ud lẹ́yìn ní ọmọ Abbas tó wà ní Muhammad sallallahu alaihi wasallam ó sá ọbẹ̀ lọ́wọ́ bá fún kọlọ̀ kò fún ní ìmọ̀ so àfọwà Ibn Abbas radiyallahu ta'ala anhu wọ́n wá ń ṣàlàyé ipa àyà nisa'ukum harthun lakum wọ́n ní pé àwọn ìyàwó yín harthun lakum òbò kò náà jẹ́ fún yín wọ́n ní fa'tu harthakum anna shi'tum fa'tu harthakum anna shi'tum méjì náà lárí kàbílẹ̀ àwọn ní qira'at so ni pé Ibn Mas'ud ibà fáwọn Ibn Abbas radiyallahu ta'ala anhu wọ́n ní ala ayyi kayfiyya ọ̀nà wo la lè fi ṣe ọ̀nà wo ni wọ́n bí ala ayyi kayfiyyatin
irú tó bá tà àti tàbátì lè gbà tàbátì lè fi sí wọ́n ní qa'imatan báyà ó dúró ni ọ̀nà tí yẹn lè gba oko owó yẹn ó lè dúró ní pé ó possible wọ́n ọkọ àti ìyàwó tó bá ti gbọ́ra wọn yé tó bá yẹ pé ó wù wọ́n pé kí wọ́n ti rí dúró tọ̀ fatu akthakum anna shi'tum fatu akthakum anna shi'tum wọ́n sì wí ẹ̀ bá dúró tọ̀ aw qa'idatan tó bá sì yẹ pé gbàgbọ́ ló bá gbà ìsìlámù ni kò sí problem bẹ́ẹ̀ ọ̀ ìtẹ̀síìrì pé anna shi'tum bá sì wí. ọba ìjà àárọ̀ ọba ìjà ọ̀sán ọba ìjà alẹ́ so ọyẹ muqbilatan aw mudbiratan ẹ wò ó ọba wa dẹ pé dájú kọ ayé ni àbíkọ́sí kọ́ ìṣẹ́ ayé àmọ́ o wọ́n ní pé fi aqbalihinna ó jẹ́ pé wájú gangan ibi ààyè tó máa ti máa ń jáde yẹn ibẹ̀ gangan tó pé kí ni nínú àwọn onímọ̀ wọ́n ṣàlàyé pé sẹ́mi yìí pé nínú àwọn sábàbí tó lọ́n fi gbé ìsàsepọ̀ ọlọ́kọ̀ọ́láyé pé ìbálòpọ̀ pàkàlẹ̀ nínú àwọn ẹ̀kọ́ yẹn ni pé ọlọ́run balẹ̀ ọlá ó fẹ́ kí ọmọ jáde ń bẹ̀ ó fẹ́ kí ọmọ jáde ń bẹ̀ tó náà ló fi sábà wípé àlùmísà wọn sọ pé fa inni mufakhirun bikumul umam mukaththirun bikumul umam fẹ́ jẹ́ kẹ́ ẹ pọ̀ sódà sì máa lè fi ń ṣe kí ni o ìyẹn àlákìyámà ní pé àwọn ọmọ àwọn èèyàn jẹ́ àwọn èèyàn tó lẹ́kọ̀ọ́ tó mọ̀ nípa ẹ̀mí ọlọ́run ọba tó mọ̀ nípa sunnah Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n wá lákìyámà tí wọ́n ṣe é fi ṣe ìyànà ìpè wọn òjò ìlọ́kùn tó báyìí tí wọ́n wà lé kìtàbù àti kí ni o sunnah tí mẹ́sì ó yé wọn. ìgbọ́ wọn tí n dáhùn sọ nítorí pé wọ́n fi ń ṣe fáàrí kì í ṣe ọmọ téèyàn kàn bí kalẹ̀ téèyàn kọ́ lẹ́kọ̀ọ́ tó ti wá yíya ìyàkúyà ṣẹ́gẹ́ nísìnyí tó ti yíya ìyàkúyà kì í sí wà ọmọ èèyàn mẹ́rin sọ. tó ẹ rí pé ọmọ náà wà nínú tí àkọ́hánì tó sọ pé tó lọ sí ọlọ́run fi sòfin kalẹ̀ pé ẹ̀mọ́ sí kìíní ẹ̀mọ́ fi àwọn. tó bá wáyá sí wípé ó bá lọ gba ibi dúbúrú wọlé ibi ẹ̀yìn wọlé sẹ́mi yìí pé yóò sì kìíní yóò pa àlùmọ̀ nù. àlùmọ̀ òun náà tàbí wáyé pé àwọn tí ó yẹ kọ́ máa àmọ́ ẹ̀yìn tó lọ gba àwọn ilé ẹ̀gbin ni. Jazakumullahu khairan. lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí náà a gbọ́dọ̀ fa pọ́ìntì kan yọ pàápàá jùlọ fún àwọn èèyàn wa tí wọ́n ń tẹ̀lé wa nínú ilé àti lórí social media wípé hadithi yìí tí wọ́n gbà wá látọ̀dọ̀ àfáwà Abu Hurairah Ànábì sallallahu alaihi wasallam tí ń jẹ́ kó yọ wípé ẹni èpè ni ẹni tọ́lọ́run bá àlékọ́lá bínú sí ni ẹni tí bá ń gba ẹ̀yìn wọlé nígbà tó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ nǹkan yìí léèbó òun ni wọ́n ń pè ní anal sex sẹ́ni tó fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó tó wá jọ wípé kò gba ojú wọlé gangan ó wá lọ ń gba ẹ̀yìn wọlé nílẹ̀ ìgbín wọn náà máa ń pè ní anal sex táwọn ilé ìgbín wọn ń pè ní anal sex nǹkan yìí nǹkan tó burú púpọ̀ ni kì í wá ṣe wípé ó wá burú lásán àgbákò tí ń dálẹ̀ nínú ilé ayé lónìí nísìnyí àgbákò ọ̀nà méjì ni ń dágbákò lẹ̀ látàrí wípé àwọn kan bẹ tí wọn ò tí ì lọ́kọ tí wọ́n ń dánwò àkọ́kọ́ nù àwọn kan bẹ tí wọ́n ti lọ́kọ tí wọ́n ń dánwò àwọn kan bẹ tó jọ wípé sẹmọ kó ti di méjì àwọn kan bẹ tí wọn ò tí ì lọ́kọ tí wọ́n ń dánwò àwọn kan bẹ tí wọ́n ti lọ́kọ tí wọ́n ń dánwò àwọn kan bẹ tó jọ wípé wọn ò níyàwó tí wọ́n ń dánwò pẹ̀lú ọkùnrin ẹgbẹ́ wọn ó di mẹ́ta tí ètò sọgọ ni káwá gbélé ọkọ kan àwọn tí wọ́n ń ṣe tó jọ wípé wọn ò tí ì lọ́kọ wọ́n pọ̀ oríṣi méjì àti ẹ̀mọ̀pá ti kọ́kọ́ pín sí mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta àwa fẹ́ mú wọn a fẹ́ pín wọn sí méjì àwọn tí wọ́n ń ní anal sex yìí tó jẹ́ wípé wọn ò tí ì lọ́kọ tán jẹ́ obìnrin ọ̀nà méjì ló gbà wá ń bẹ nínú àwọn obìnrin tó jẹ́ wípé wọ́n ti kàkàkùkà wọ́n ti wòwò kúwò ń bẹ nínú ọkùnrin míì náà tó jẹ́ pé òun náà ti kàkàkùkà òun náà ti wòwò kúwò so lára fáńtásì rẹ̀ ní tó òun lérò pé òun lè fi gbádùn ara òun nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ dé òun náà ni pé kó ní ìbálòpọ̀ tá à ń sọ yìí yóò wá ní pẹ̀lú obìnrin tóun náà rí pé kó ní pẹ̀lú òun wọ́n tún máa ní tiwájú náà o bọ̀ tún máa ní tẹ̀yìn náà wọ́n máa àgírí pé bàbá ṣe ní tiwájú náà á máa ní tẹ̀yìn náà. àwọn míì wá ń bẹ tó jọ wípé àwọn ń tiwọn kì í ṣe wípé bóyá fáńtásì ló jẹ́ fún àwọn rò wípé àwọn èèyàn ń ṣe ohun tí mo sọ yà àwọn èèyàn ń ṣe ẹni tó bá wà conversant with social media yóò mọ̀ pé yìí ti ń ṣẹlẹ̀ ni àwọn rò wípé tọ̀ lọ́dọ̀ àwọn obìnrin ni o àwọn rò pé yìí ti ń jẹ́ virginity ni wípé kan gba ojú ara wọlé síyàn lára
ìwà ni ànígbà tóun òkú ti ṣe tán tóun ó máa rìn nísìnyí kò nídìí kan gbójú ara wọlé ẹni táwọn bá jọ wà papọ̀ ó máa gbẹ̀yìn náà wọlé nígbà tóun bá ṣe tán tóun ó bá máa rí ọkọ òun ó lè bá òun bó ṣe yẹ kó bá òun pẹ̀lú pé nǹkan tó ti bàjẹ́ nínú psychology rẹ̀ àti nínú ara rẹ̀ ó ti pọ̀ kọjá pé kán gbójú ara wọlé sí lára gangan lọ èyí òun ni division alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun làwọn tó jọ wípé wọ́n ti wà nínú ìgbéyàwó already tí wọ́n tún dánwò eléyìí náà tún burú ń bẹ nínú ọkọ tó jọ wípé yóò sọ pé n tóun fẹ́ ṣe fún ìyàwó òun nìyẹn ìyàwó mi náà sì gbà bẹ́ẹ̀ bóyá nítorí pé àwọn méjèèjì náà tó bákan náà ni wọ́n ṣe rí so yóò mọ̀ wípé the next thing tóun fẹ́ explore báyìí òun ni pé kóun ní anal sex pẹ̀lú rẹ̀ ìyàwó náà sì gbé ara rẹ̀ kalẹ̀ fún nǹkan bẹ́ẹ̀ eléyìí àwọn méjèèjì wọ́n ti forí kó ìbínú Ọlọ́run ọba gẹ́gẹ́ bá Nabi sallallahu alaihi wasallam ṣe sọ nínú hadithi pé mal'un man ata imra'atan fi duburiha so ọkọ sọ pé tóun fẹ́ lélẹ́yìí ìyàwó náà sì gbà fún bẹ́ẹ̀ àwọn méjèèjì wọ́n jọ máa kẹ́gbẹ́ níbi èpè ní lánàá Ọlọ́run ọba ni àmọ́ ká ní pọ́kọ ló sọ pé òun fẹ́ tí àwa ní a'udhu billah èyí náà ti mọ̀ pé nǹkan yìí Ọlọ́run ọba ṣe léwọ̀ tọkùnrin wá fọ́ọ̀sì rẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin nìkan ni yóò forí kó lánàá Ọlọ́run ọba yìí nítorí pé ìyàwó ọkọ tọkọ bá request irú nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ìyàwó ṣẹ̀ríà Islam ni pé kí ìyàwó kọ̀ fún kó má gbà fún láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ wípé la ta'ata lil makhluqi fi ma'siyatil khaliq Ànábì ní a gbọ́dọ̀ tẹ̀lé ẹni tí ẹ̀dá Ọlọ́run ọba kan bá sọ lókùn àti wájú pé ní tẹ́dá Ọlọ́run ọba yìí sọ yìí ní tí ó mú wa kọlu ọgbà Ọlọ́run ọba ni sàwọn pé ní tọ́lọ́run ọba àlékè láṣẹ léwọ̀ ní nǹkan yìí so ti yé ìyàwó gbọ́dọ̀ wá giving sí request ọkọ ẹ̀ kọ́kọ́ wá sọ pé níbi tí mo wá ti dájú bára wa ní ìbálòpọ̀ dé yìí mo wá ka nǹkan kan lónìí wọ́n sọ pé kódà pé ó máa ń wà òkè gan kódà ó máa ń dùn gan kódà lubricant nìkan náà lèyàn kàn nídìí kí nìkan kéèkan ìyàwó gbọ́dọ̀ gbà yóò kọ̀ jálẹ̀ fún pé kò sí ní tó jọ ó lè mú hadith wá fún tí àwọn bá mọ hadith tí ó bá mọ hadith lẹni pé a ti gbọ́ ọlọ́pọ̀lọpọ̀ bí wà sí bẹ́yìn náà gbọ́ táwọn afáàmọ́ sọ báyìí pé eléyìí ò tọ́ eléyìí ò bójú èyí òun ni ìran ẹlẹ́ẹ̀kejì nínú àwọn èèyàn so àti sọ alákọ̀ọ́kọ́ àwọn tó jẹ́ wípé wọn ì tí ì lọ́kọ ńlé àbí kò tí ní àwòlé tó sì ń dánwò ẹni tó jẹ́ wípé ó ti wà ńlé ọkọ tó ti yé àbẹ́rẹ́ kóun náà ti wà ó ti níyàwó ńlé ni tóun náà sì ń dánwò bóyá ìyàwó rẹ̀ gbà ni àbí ìyàwó rẹ̀ gbà tó ṣe ní tipa ìran èèyàn méjì ni ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn làwọn tó jọ wípé àwọn ń ṣe liwat ni wọ́n pè ní homosexuality kọkùnrin máa bọ́kùnrin sùn kóbìnrin máa bá obìnrin lájọṣepọ̀ eléyìí náà tí Islam kò rojú sí ni téèyàn ò sì gbọdọ̀ tinú láti sọ pé eléyìí kò sínú ẹ̀sìn wa òun ló ń fa tọ́lọ́mọ bá lẹ́gbẹ̀ẹ́ láfi pa àwọn ìjọ Nabiyullahi Lut alayhi salatu wassalam tí Lut ń sọ fún pé atatuna al-fahishata ma sabaqakum biha min ahadin minal alamin أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون so àwọn ọkùnrin wọ́n wá máa súnmọ́ ọkùnrin ẹgbẹ́ wọn kò wá sí àyè kankan lára ọkùnrin tọkùnrin tó lè ti bí àbùkátà ara rẹ̀ lára ọkùnrin tó ju ẹ̀yìn náà lọ so àwọn lẹ́yìn ń bà gbèsè ayé ara wọn jẹ́ ni kódà Ànábì sallallahu alaihi wasallam sọ hadithi Ànábì ní idha wajadtum qawman yaf'aluna ma yaf'alu qawmu Lut faqtulu al-fa'ila ma fa'ala Ànábì ní tẹ́ bá báwọn ìjọ kan àbá báwọn èèyàn kan tí wọ́n ń dán nǹkan táwọn ìjọ ló ti dánwò ẹ pa ẹni tí ń ṣe àtẹni tó ń ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríà nìyẹn àwọn tó pa sí nílùú tán tí wọ́n pẹ̀lú àwọn tó ṣe pẹ̀lú ẹranko bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè yẹn ní bestiality àwọn ilé ìbò máa ń pè yẹn so ẹ pa ẹranko yẹn ẹ pa ẹni tí ó ń bẹ ẹranko ṣe náà so tá a bá lo òfin ṣẹ̀ríà wàláì ayé ò lálàáfíà gbogbo àwọn tó ń ṣẹnu bété àbáwọn tó jẹ wípé àwọn náà ń dàlú láàmú ó jẹ́ kí ìlú gbádùn ó jẹ́ káwọn èèyàn gbádùn wọ́n jíyàn gbé ni wọ́n ṣe gbá wọn ṣàwo ni tíṣẹ̀rí àti gbé kalẹ̀ wípé innama jaza'ul ladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasadan an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilafin aw yunfaw minal ard òfin Ọlọ́run ọba ni ẹni tó bá ti pààyàn ẹ pa àwọn náà padà ẹni tí bá ń dààmú tí ń da ìlú láàmú tí ń da àdúgbò láàmú ẹ gbé lẹ̀ káwọn èèyàn má rí mọ́ tó ti yé kán gé ọwọ́ rẹ̀ òsì kán gẹ́sẹ̀ rẹ̀ ọ̀tún kán gẹ́sẹ̀ rẹ̀ òsì kán gé ọwọ́ rẹ̀ ọ̀tún so àwọn eléyìí ìdájọ́ tó jọ wípé yẹ̀rẹ́ àdídì gbé kalẹ̀ kó máa jẹ́ ìkìlọ̀ fáwọn èèyàn ni tá bá ti pín ṣe fẹ́ nìkan kálukú náà káwọ́ bá sọ kò ní bí dá kó dínàwó nǹkan bẹ́ẹ̀ ò mọ́
zerino so àmọ́ àìsí òfin ìlò òfin àìmá lo òfin ìlú ìhun àfọwọ́ àbí tábò òfin ń pọ̀ bẹ́ẹ̀ ni tí tábò wọ́n òfin pọ̀ sínú ṣe ẹgbẹ́ láàyè ní Muhammad sallallahu alaihi sallallahu wasallam alaihi wasallam. ìgbà tí ọkùnrin Yehudi kan Naam. Júù kan ó pa ọkùnrin kan mùsùlùmí kan Naam. òkúta lọ fọ́mọ lérí Allah akbar. so ọkùnrin wọn gbà tí wọ́n sábà bá bí wà lérí nira wọ́n ń béèrè pé talẹni wọ́n sábà béèrè wọ́n á ní pé ṣé lágbájá ni torí wọ́n àpò lọ kọjá lásìkò lágbájá ni ó kàn mẹ́rin kan láyò ó sì kulẹ̀ kan náà Allah ó sì mẹ́rin kan ó fi rí júwe pé lágbájá náà ni akbar. ó sì pọkùn Yehudi náà ni wọ́n wá lọ mú láyà ní Muhammad sallallahu alaihi wasallam níbi wọn ni kí wọ́n mú wá kí wọ́n á mú òun náà kí wọ́n á fi Òkúta torí láàárín òkúta méjì ló gbé iyọ̀ sí Allah. wọ́n á fi fọ́ wọ́n àti bàtà ní Muhammad sallallahu alaihi wasallam kan ṣe bẹ́ẹ̀ wọ́n fọ́ eré tiẹ̀ náà padà báyìí lọ́dún náà títí àwọn ọ̀gbọ́n kéèsì bẹ́ẹ̀ lẹ́yìn Ibo. láti fi jáde láì pé ẹgbẹ́ àwọn nìkan o wọ́n wá fẹ́ nìkan lókùtà lérí kálukú ó lé àwọn ó kí àwọn èèyàn ewé bẹ́ẹ̀ ni from that crime committing that crime. torí wípé tá a bá ní ká wò ó náà láwọn Islamic nations tán ti ń lo àwọn òfin yìí náà tí wọ́n bá ní pé tọ̀ ẹgbẹ́ jáde èèyàn mélòó náà ti ṣe bẹ́ẹ̀ fún wọ́n máa ń kéré torí pé wọ́n mọ̀ pé tán bá ti bẹ́ẹ̀ fẹ́ nìkan kò sí wọn ṣe bẹ́ẹ̀ fẹ́ lómìnira ó dà gẹ́gẹ́ bí òfin Islam tó gbé kalẹ̀ wípé ẹni tó bá ṣe zìnà tó ti lọ́kọ ńlẹ̀ àbí tó ti níyàwó lé kánlẹ̀ ló kópa ni ẹ máa dúró àwọn èèyàn tó ń ṣe zìnà nílùú tàwa yìí tó jẹ́ pé ó ti lọ́kọ ńlẹ̀ ó ti níyàwó ńlé káwá ní pé ṣẹ̀ríà là ń lò tán kàn mú bàbá lágbájá síta láàárọ̀ ọjọ́ kan táwọn ṣẹ̀ríà kọ̀ ní ó yá ìsọ lóko tán sì sọ lóko báyìí tán tẹlifáìsì báyìí tó kálukú ń rí lórí Facebook live báyìí sẹ́lómi ò dán wò mọ́ yóò wo obìnrin olóbìnrin gan ara rẹ̀ ní dìde. bẹ́ẹ̀ mọ̀rọ̀ kan jáde sẹ́wọ̀n pé àìmáa lò fi ọlọ́run ọba ló jẹ́ pé gbogbo àwọn bandit ní kíní kan tó ti wọn à ń kidnap ọ̀yàn wọn lórí tó fọ́pọ̀ ẹ wọ àsìkò kan ní around 86 to 87 nígbà àwọn tí wọn bá rántí precisely nígbà wọn ọkọ̀ wọn pẹ̀kọ̀ wọn kan ní aníní nígbà yẹn kéèsì yẹn kò sí bá a ṣe kéré tó ń gbà náà gbogbo àwọn màmá wa àwọn àbá wa nígbà tí kéèsì yẹn ṣẹlẹ̀ wallahi alazim ṣe pé wọ́n televise gbogbo ẹ̀ wọ́n ṣe bá bọ́ ṣe sọ ẹ̀ débi pé ẹ̀rú kálukú ń pe ọmọ rẹ̀ wípé wọ́n ń ṣàlàyé kí sọ yẹn fún wa bí wọ́n ń ṣàlàyé ṣàlàyé fún wa. fídíò òun sì wà níta tó bí ọmọ yẹn fẹ̀yìn wọn ti àgbára yìí náà dàbọn bò tó kọ́kọ́ pe ìyá rẹ̀ pé kí ìyá wá ó wá mú ìyàwó kó fẹ́ júwe ibi tó wà fún wọn ni ó wá gbé ẹnu sí etí ìyá rẹ̀ ó wá gé ìyá rẹ̀ ní etí òun dípé etí òun sì jábọ́lẹ̀ so wọ́n tàn án fẹ̀yìn àtàgbà tó wá pa ẹ̀rí pé kíní yẹn ó dẹ́rù ba àwọn èèyàn gbogbo ó kéré ní wàláì mo sì wọ́n rántí náà pé màmá mi pè mí wallahi alazim pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìjọba ìpè tó ọmọ ìjà ilẹ̀ wọn wọ́n ṣe kíní ẹnìkan wọn bẹ́ẹ̀ wá lọ́pọ̀lọpọ̀ òbí wọn ń pe ọmọ wọn tó bí kí wọ́n á rí kíní òun bó ṣe rí ó dára àwọn ẹni kalẹ̀ ó dẹ́rù jẹjẹ sínú ọkàn àwọn èèyàn kálukú wọn ń pe ọmọ rẹ̀ wọ́n ṣe pítọ̀ wọ́n ṣe kíní mọ́jà lé bọ́sẹ̀ tó bí wọ́n pé ń bá jẹ́ pé àwọn èèyàn máa ń execute àwọn òfin yẹn bó ṣe kó lọ ni. kì í ṣe àwọn tí wọ́n ń gbéyàn pa tí wọ́n ń gbéyàn sánsẹ gbogbo ẹ̀yà àwọn kọ́ ni èyí ó tún wá reintegrate padà sínú society pé wọ́n ti túbá kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti túbá bí ti báwo wọ́n gbọ́dọ̀ bá tó ẹni tó gbéyàn tó pààyàn tó jíyàn gbé tó pààyàn ẹ wá dájọ́ fún pé kó lọ́wọ́n ọdún 3 èmi kó lọ́wọ́n ẹ̀wọ̀n ọdún 5 èmi kó lọ́ ẹ̀wọ̀n ọdún 7 ó sì ti sọ àwọn mọ̀lẹ́bí kan sínú ìbàjẹ́ ayérayé sínú ìbànújẹ́ ayérayé so ká padà síbi tá a ti ń bọ̀ òun náà ni wípé Ànábì sallallahu alaihi wasallam sọ jẹ́ kó yára pé mal'un pé ẹni tí ègbé Ọlọ́run bá ń bẹ lórí èpè Ọlọ́run bá ń bẹ lórí rẹ̀ òun lẹni tó bá jọ wípé ó súnmọ́ obìnrin láti ẹ̀yìn ló gbà wọlé so eléyìí ká kíyèsára níbi ilé ẹ̀gbin ló gbà wọlé sí lára so eléyìí ká kíyèsára nípa rẹ̀ so tá a bá sọ wípé à ń ṣe láàrin lọ́kọ láyà a gbọ́dọ̀ mọ tí ojú òfin Ọlọ́run ọba ká sì jìnnà sí kódà ìgbà mi bẹ̀rẹ̀ pé pé bóyá lómi ìfẹ́ ṣe bóyá kàn ṣèṣì náà ni bóyá wọ́n súnmọ́ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó lọ́jọ́ ń bára wọn ṣeré bóyá wọ́n wà ní òkùnkùn àbí nǹkan ìwọ tó jẹ́ ìyàwó tó mọ ibi tí nǹkan wà ó direct rẹ̀ pé ìbẹ̀rù kọ́ ibi ni lẹ́ni tó bá páyọ̀ Ọlọ́run ọba ìbẹ̀rù kọ́ ibi ni so that ẹni tó jọkọ rẹ̀ náà ẹni tó jọkọ rẹ̀ náà ò fi pera rẹ̀ sí àkíyèsí abẹ́lẹ́ wọn bá àlekọ́lá kó bá aṣàlékún dáadáa fún àwọn ṣẹ́fù wa ká dún bẹ̀ wọn lọ́sẹ̀ tèmi iná bi'idhnillahi ta'ala so pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá ní ìtẹ̀síwájú pẹ̀lú tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ lọ nínú ìwé Garment of Compassion tí àwọn barista wa tí wọ́n kọ abẹ́lẹ́ wọn bá àlekọ́lá kó bá aṣàlékún dáadáa fún wọn. a ti kà sẹ́yìn review ọ̀kan nínú àwọn àfáà wa àwọn ọ̀gá wa Dr. Yusuf Ayipo tí wọ́n jẹ́ senior lecturer ní Kwara State University ní Mọ̀lété so èyí tá a kà lálẹ́ yìí tá a ṣe ra láǹfààní láàrin àsìkò díẹ̀ tó kù ká tó máa gba ìpè wọlé
òun náà ni review tí ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ medical doctor presently báyìí ní King Salman bin Abdulaziz Medical City ní Saudi Arabia so táwọn náà kọ lẹ́yìn ìgbà tí wọ́n kàwé ó kọ ọmọ ìyá wa òun náà ní Dr. Lawal Abdulsalam wọn ló kọ wọn so àwa tó bá lórí social media tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú BM Ọmọkẹfẹ torí wọ́n ṣe ọmọ ilẹ̀ Yorùbá so àwọn náà ka ìwé yìí láti bẹ̀rẹ̀ dé parí àwọn náà dẹ̀ tún dá sí i nípa review rẹ̀ particularly nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ medical issues tó wà níbi ìwé tí barrister discuss. Wọ́n sọ wípé tọ̀ àwọn kàwé yìí àwọn dẹ̀ rí wípé ìwé yìí sí ojú àwọn sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jọ wípé àwọn èèyàn máa ń tijú láti discuss ní Muslim community torí wípé gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí nísìnyí ẹlòmíì ò mọ̀ wò pé báwa ìbá ti mọ̀ but àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ kọ́dẹ̀ má jẹ́ kó yà wá lẹ́nu gbogbo àwọn ọ̀rọ̀ anal sex tá a dárúkọ yìí it exists in the Muslim community it exists in the Muslim àwọn tí wọ́n bá jẹ́ counselor irú àwọn barrister wa nísìn wọ́n bá kẹnu bọ̀rọ̀ ó ṣeéṣe kán ti treat àwọn irú case báyẹn in the time past so ṣe àwọn yóò gbọ́rọ̀ wá pé nǹkan báyìí ọkọ mi sọ pé nǹkan báyìí lòun fẹ́ obìnrin míì náà máa ní irú fantasy bẹ́ẹ̀ pé n tóun fẹ́ pé kọkọ òun ṣe fún ọkọ náà ò ní lè ṣe fún ìyàwó lọ́kọ tó bá páyọ̀ Ọlọ́run ọba bẹ́ẹ̀ náà làwọn míì náà sọ pé àwọn nóòsì tí ní ọkọ ńlé tó tí níyàwó ńlé ẹlòmíín bẹ́ẹ̀ tó jọ pé iléèwé ló wà wọ́n sì ń bá aṣerú kan bẹ́ẹ̀ ọmọ tó wà ní school ọmọ 200 level ọmọ 300 level tẹ́sí ń bá aṣerú kan bẹ́ẹ̀ táwọn òbí rẹ̀ ó sì máa fojú pé ọmọ mi dáadáa ọmọ rẹ̀ bí yán onímọ̀ pé wọ́n ti ṣe ọmọ rẹ̀ bí yán wọ́n ti ṣe báṣubàṣu níléèwé wọ́n sì máa fojú pé ọmọ tó ní náà sẹ́nu náà fi wò torí àwọn nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ kìí ṣe lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí nìkan ní ìṣẹ̀lẹ̀ nínú community mùsùlùmí náà káwá àdírẹ́sì rẹ̀ kájọ́ kó yá àwọn èèyàn wa wípé nǹkan tí ò bójúmu ni ó ṣeé ṣe kó jọ wípé látara ìsítí tí wọ́n ẹlòmíì bá gbọ́ ni ó fi rí ìwọ rẹ̀ bá sọ pé òun ti gbọ́ wà sí lálẹ́ wọn ò sì ní dán rẹ̀ wò lásàmọ́ abẹ́rẹ́ ọba àlekèọlá kó jẹ́ kó wúlò fún wa. So Dr. Lawal Abdulsalam wọ́n wá sọ wípé tọ̀ àwọn information tó wà nínú ìwé Garment of Compassion yìí àwọn nǹkan tó jẹ́ wípé téèyàn bá kà kéèyàn kàn wọ́n mọ̀ ká níkà wípé èèyàn ń ka storybook kéèyàn máa kà á kó máa dúró kó máa ronú sí i kó sì máa jẹ́ kó máa lapa nínú ìgbésí ayé rẹ̀ àti nínú ìbáṣe rẹ̀ pẹ̀lú ọkọ tàbí ìyàwó rẹ̀. Wọ́n sọ wípé many Muslims seek information from platforms which do not put their religion into consideration. Hence, they devour such information hook, lines and sinker. Ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láyé lónìí àwọn platform tó wà online tó jẹ́ wípé wọn ò ní take Islam into consideration tó máa ń sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ mọ́ ọ̀rọ̀ ìbálòpọ̀ òun lẹ́lòmíì tí ń lọ ń gba information yóò sì máa lò lọ bẹ́ẹ̀ náà ni ẹ wo ọ̀rọ̀ liwat tá a sọ homosexuality tá a sọ bí ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà ní ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí náà àwọn ọmọ obìnrin tó jẹ́ mùsùlùmí ọmọbìnrin mùsùlùmí méjì wọ́n sì tún máa bára wọn ní ìbálòpọ̀ láàrin ara wọn mọ̀ fọwọ́ ara wọn lára mọ̀ ṣe bálabàla pẹ̀lú ara wọn mọ̀ kí ọwọ́ bá wọn lára ń tẹ́ ẹ sọ níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn nípa pé obìnrin ò gbọ́dọ̀ síra álẹ̀ níwájú obìnrin ẹlòmíín nú àwọn ọmọ yìí látara pé wọ́n síra álẹ̀ síra wọn òun náà ní irú èrò báwọn ti wá sí wọn lọ́kàn tí wọ́n sì ń act lé lórí so àwọn nǹkan yìí ká mọ̀ ká wọn ìwé tó bá jẹ́ wípé àwọn mùsùlùmí ẹgbẹ́ wa ló kọ yóò lè la ojú wa láti ṣe kíni láti jìnnà sí tọ́lọ́run bá àlékè láfẹ́ jìnnà sí ká sì súnmọ́ tí Ọlọ́run bá àlékè láfẹ́ jẹ́ ká súnmọ́. So Dr. Lawal Abdulsalam sọ wípé this book is a solid guide for Muslims who are eager to know the halal nature of seduction and intimacy without crossing the set Islamic boundaries. So ní pé ìwé yìí náà bákan náà lára tí ó ràn wá lọ́wọ́ náà òun náà ní wípé yóò kọ́ ọkọ àtìyàwó bóyá àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ ra wọn ni láti mọ̀ pé bó o lèyẹn ṣe ń pe ọkọ yẹn sí rìn bó o lèyẹn ṣe ń pe ìyàwó yẹn sí rìn lọ́nà tó jọ wípé ṣẹ̀rí àfaramọ́ tó ti yé bẹ́ẹ̀ náà làwọn tán ti wà nínú ìgbéyàwó tẹ́lẹ̀ náà tó yẹ pé tọ̀ ọ̀rọ̀ ìbálòpọ̀ ó ti fẹ́ máa wálẹ̀ lára wọn àwọn náà lè tún rí ignite passion yẹn padà látara àwọn nǹkan tí wọ́n bá kà nínú ìwé yìí bákan náà. So níparí wọ́n ní pé ìwé táwọn recommend fún gbogbo èèyàn particularly ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá fẹ́ ka nǹkan tó deal pẹ̀lú ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin lọ́kọ àti láyà tí ó sì wúlò fún tó bá ṣe tán àti ṣiṣẹ́ tọ̀ torí lómi bẹ́ẹ̀ tó yẹ pé yóò kàn ká náà ni káwọn sáré ìmọ̀rì àmìlò àṣùfáà yóò kàn ká náà ni wọ́n kàn pass time pé ìní kankan tó ń ṣe jẹ́ ń sí kíkan
yóò kàn ká ni kò ní implement rẹ̀ níṣẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ wa bẹ́ẹ̀ àmì ẹlòmíì tó yẹ pé ka Kùránì tí Kùránì ò lápá lára rẹ̀ nígbà tí ò bá ṣiṣẹ́ pẹ̀lú ẹni tó kà yẹn wọ́n á béèrè lẹ́gbẹ̀ẹ́ yẹn tó tí ka aláṣẹ sàǹtìmẹ̀ tó ní àmọ́ ti ká o ká káràntọ̀ ọkọ̀ pàṣẹ níyà yóò ní àmọ́ ti ká ẹ kí wá ní tó ká ń bẹ̀ tí àwa rápẹrẹ pé ó kà kankan níbẹ̀ sọ abẹ́ lọ́wọ́n ọba àlekíọ́lá kó túnbọ̀ ṣàlékún dáadáa fún wa. bí ní láì tààlà wa tí a bá fẹ́ pè wọlé a lè pè wá sí orí nọ́mbà 09072386975 09072386975 tàbí ká pè sí orí nọ́mbà 08134644877 08134644877 so àwọn Sheikh wa Saad Sarumi alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Naam. Jazakumullah khair. Àwọn àpẹẹlẹ yìí à ń gbọ́ yín. Àmín Allah. Àmín àmín. Bẹ́ẹ̀ni. Àwọn tó ń gbìyàn pa tí wọ́n ń gbàyàn láì ṣiṣẹ́ láì tó tó ń bẹ̀rẹ̀ pé ẹ mọ́ ẹ̀tọ́ wa àti àdìmú wọn ó gbọ́wọ́ lórí ìkan níbi iṣẹ́ kan wọ́n ní àwọn kan tí wọ́n jẹ́ ara yìí pé wọ́n ti wá tọrọ dárí jí wọ́n ti bẹ̀rẹ̀ wọn ti gbẹ́ wọn ti gbàgbé fàtàlá kọ́lọ̀ wọn jà mọ́ wa sílẹ̀ yóò sì máa ní. Bàbá ọlọ́run ní ìdájọ́ tó wá sí tó wà kó wọn ṣe é pé Nàìjíríà oṣù tó dà ní ẹ̀bá àbútọ́ bá sì kíkọ́ pèsè láì kíkalẹ̀ ìdúgbò ẹ̀ ti kọ́ sí níbẹ̀ mọ́. So in tí ṣẹ̀ríà torí ẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin kalẹ̀ náà ni wípé kó bá fi lè jẹ́ detriment fún àwọn ẹlòmíì táwọn náà máa ń rò lọ́kàn pé àwọn ò ṣèrú rẹ̀ nígbà tó bá rí bá ṣe ṣe ẹnìkan owó yóò jẹ́ àríkọ́gbọ́n fún wọ. Wa alaikum salaam wa barakatuh. ẹ ṣeun mà yẹra àmà kalẹ́ wọn. Àmín Allah. Bẹ́ẹ̀ni. Àmín. Ẹ ṣeun Jazakumullahu khairan. Òdodo àwọn ọmọ náà rí àwọn tó yẹ pé wọn ò ṣe ẹ̀ṣẹ̀ tó nǹkan bóyá nìkan kan gbépo lọ́jà àbó kan gbádìẹ àbó jín bíi 3,000 kan mú wọn lè lọ àwọn ràn lọ ẹ̀wọ̀n gbére. Wọ́n gbàgbé rẹ̀ síbẹ̀. Wọ́n sì gbàgbé rẹ̀ síbẹ̀. Wa alaikum salaam wa rahmatullah. Naam. Ẹ ṣeun. Àmín Allah. Àmín. Àtẹ̀yìn náà àmín. Àmín. Àmín Allah. Àmín àtẹ̀yìn náà. Bẹ́ẹ̀ni. Àmín. Ẹ ṣeun Jazakumullahu khairan. Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Àmín ya Allah. Wa alaikum salaam wa rahmatullahi. Ẹ ṣeun. Àmín Allah. Naam. Naam. Àwọn
àwọn sheikh wa ti ṣàlàyé tó bá jọ pé hadithi wà tánàbí sọ pé aqbil wa adbir wa taqi dubur wal hirata so èèyàn kò sí tó burú gẹ́gẹ́ báwọn sáré ṣàlàyé èèyàn lè wà lórí ìdúró kéèyàn kọjú síra yẹn àbí kó jẹ́ pé èèyàn wà lórí ìdúró èèyàn kọ̀yìn síra yẹn àbí èèyàn wà lórí ìdùbúlẹ̀ èèyàn kọ̀yìn síra yẹn náà ni tó bá jójú ara lèèyàn gbà wọlé aláàlì ni kò sí tó burú bí eléyìí ni so èyí tó burú ni wípé kó jọ wípé èèyàn kọ̀yìn síra yẹn wọ́n ń gba bí ààyè ẹ̀gbin gangan wọlé eléyìí ni tí ṣẹ̀ríà ṣe ní ìwọ̀ fún wa bíní láì tààlà ibi náà láti dúró lọ́sẹ̀ tòní pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ọba àbí Allah subhanahu wa ta'ala yìí tá a wí lálẹ́ ìkọlọ̀ kó mọ́ sáà fi ṣe wá láǹfààní kó ṣe ní sábàbí ládá fún wa láyé ìyá tí lọ́jọ́ gbé alkiyama kó mọ́ ṣe ní àwíjàre ilé wa lórí lọ́jọ́ gbé alkiyama hadha wa sallallahu wa sallam ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀kọ̀ à ń ṣàfihàn onírànran ìṣòro làwọn lọ́kọ láyà ń kojú nínú ìgbéyàwó èyí sì léwu púpọ̀ fún dájú.